ní ọkọ mi ń dún ọ̀rẹ́ mi mo wá mọ̀ ọ̀rẹ́ mi tó wà nílé ọkọ ni o mo wá mọ̀ nípa mẹ́sẹ̀gì wọn tó leak sí mi lọ́wọ́ lórí fóònù ọ̀rẹ́ mi náà ni mo ti rí mo wá bàjà mo pè é mo ní màá sọ fún ọkọ ẹ̀ ó sọ fún ọkọ mi immediately ọkọ mi send nude mi sí mi wípé tí wọ́n bá bí mi dá kémi pe ọkọ ẹ̀ òun máa leak nude mi síta òun dẹ̀ máa fẹ́ ọ̀rẹ́ mi tọkọ ẹ̀ bá lè kó lé àǹtí ṣeun arábìnrin kan tó pè mí ló sọ bẹ́ẹ̀ fún mi pé àǹtí ṣeun ẹ wà ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ni kódà ọ̀rẹ́ òun bí ọmọ ìyá àwọn ni ó dẹ̀ ń gbé ọkọ òun fóònù ẹ̀ lòun ti rí àṣé nọ́mbà ọkọ òun ló fi stọ̀ télọ̀ àǹtí ṣeun ọ̀rọ̀ pọ̀ náà fi kọ́ ó yẹ sọ fún mi náà ni ó ní ọkọ òun dùn ọ̀rẹ́ òun ìgbà tóun dẹ̀ rí òun dùn ọ̀rẹ́ òun sọ̀rọ̀ burúkú sí pé ìwọ wàá gbà ayé ẹ̀ sì bàjẹ́ o láàárọ̀ ọ̀la èmi lọ́kọ́ máa rí òun kọ́ rí pé mẹ́sẹ̀jì kan wọlé ni pápápá pẹ̀lú nọ́mbà míì tóun ò mọ̀ alẹ́lẹ́ inú ìdòwò lẹ́nu yẹn ń dà sóhun owó mi lélẹ̀ ó ní ṣe bó sọ pé o fẹ́ ṣàṣírí fún ọkọ ọ̀rẹ́ ẹ̀ lọ sọ fún ìbí náà máa post ẹ̀ at first mi ò get voice yẹn ìgbà tó yá ọkọ tí mo ti fẹ́ nìsí tí kò ń ṣe 10 years mọ́ a ti ń fẹ́ra wa ní ìsọ́tù lé ní 15 years a máa fẹ́ra wa wọlé nísìnyí 9 years ni 6 years láyé fẹ́ra wa láti secondary school mo ti fẹ́ ọkọ mi tí mo fi kọ́ṣẹ́ hairdresser ni mí àti ṣe tí mo ti fi ọkọ mi ọkùnrin mi ò gun orí mi rí àti ṣe ọkọ mi ó wá ń dún ọ̀rẹ́ ẹ̀ ó tún wá fi ìwò mi threaten mi nígbà tó wá wọlé mo wá sọ fún mo ní kó ẹ̀bà lágbájá ìwọ ló send ìwò mi sí mi torí pé mo ká ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi òun kọ́ mo ní wò ní sẹ́ẹ̀ ó yá gba bíbélì yìí fi búra sí i ó ní kí kó wájú òun ó fẹ́ dàsá gidi mo ní rárá ìwọ ní sẹ́ẹ̀ ok màá wá lọ bọ́ ọkọ ọ̀rẹ́ mi pé ìdòrú ni ẹ tó jí mi ó ní tó bá sọ fún ọkọ ọ̀rẹ́ ẹ̀ ó lóun fún lóun búra sí i ó lóun máa fẹ́ ọ̀rẹ́ ẹ̀ òun dẹ̀ máa rìlíìsì ìwọ ẹ̀ síta ó ní ya fẹ̀ sí ẹ̀ mọ́ sílé o ìsìtọ́kọ mi fọ́ fún mi ìbéèrè méjì ni mo wá ní fọ́kọ mi àti ṣeun alákọ̀ọ́kọ́ ni pé tí ọkọ mi ti mọ̀ pé àṣírí máa tú sí mi lọ́wọ́ ló fi ìwò mi pamọ́ sórí fóònù ẹ̀ ni èmi kọ́ mo yà á fún o ó ṣe ya ìwò mi ò yé mi o ibi tí mo ti sùn ó ya ìwò mi gidigidi ibi tí mo ti ń wẹ̀ ó ya ìwò mi gidigidi àti ṣeun ṣé ká tún máa paramọ́ fọ́kọ wa ni ẹlẹ́ẹ̀kejì kí ló wà lára ọ̀rẹ́ mi tí kò sí lára mi tá a bá ń sọ pé ti tẹ wà mo fáìndì ọ̀rẹ́ mi lọ bẹ́ẹ̀ sì ni mi ò bàjẹ́ lára àmọ́ ọ̀rọ̀ ìtọ́jú sú mi ọ̀rẹ́ mi wà ní ọkọ o kí ni kí n ṣé kí n sọ fọ́kọ ẹ̀ ni àbí kí n pamọ́ra bó ṣe ní kí n pamọ́ra ìrọ́kọ̀ mi sọ pé tí n bá sọ fún ẹnìkankan ó lóun ò ní débẹ̀ mọ́ àmọ́ tí n bá sọ fún ẹnìkankan tọ́rọ̀ náà di wàhálà tó kù láàrin àwọn mẹ́ẹ̀ẹ́ta ẹ̀ ó ní píkṣọ̀ mi òun máa post ẹ̀ káàkiri gbogbo àgbáyé ọkọ mi ń fi òun threaten àǹtí ṣeun